káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ìròyìn káyé gbọ́ ni mo mú wá sétí gbọ́ yín láti kàn ní Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn mẹ́ta pàdánù ẹ̀mí wọn tí àwọn mìíràn sì farapa níbi ilé tó dà wó ní ìpínlẹ̀ Èkó. Ọwọ́ tẹ àwọn mẹ́ta lórí ìjà ilẹ̀ ní ìpínlẹ̀ Delta. Àwọn agbébọn gbẹ̀mí ènìyàn 6 ní ìpínlẹ̀ Anambra. Wọ́n gba mílíọ̀nù lọ́nà 76 náírà owó ìtúsílẹ̀. Òsì Balógun ti ilẹ̀ Ìbàdàn Ọba Lateef Gbàdàmọ́sí Adébímpé ti jáde láyé. Kí n tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Jígí Alára. Jígí Alára, ìkànnì inú mọ́ gbogbo ẹsẹ̀. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó ń wá ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn mẹ́ta pàdánù ẹ̀mí wọn tí àwọn mìíràn sì farapa níbi ilé tó dà wó ní ìpínlẹ̀ Èkó. Kò dín ní ènìyàn 3 tí wọ́n ní wọ́n ti pàdánù ẹ̀mí wọn níbi ilé tó wó ní nọ́mbà 13 Wilson Imba Street, Arówójọbẹ̀ Estate, Maryland ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́bọ̀ Thursday gẹ́gẹ́ bí àjọ Lagos State Emergency Management Authority LASMA ti wà níbẹ̀ láti dóòlà àwọn ènìyàn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà. Akọ̀wé fún àjọ ọ̀hún Fẹ́mi Òkè Ọ̀sanyìntólú fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní àwọn ènìyàn 2 ni wọ́n ti dóòlà láì farapa. Ọwọ́ tẹ àwọn 3 lórí ìjà ilẹ̀ ní ìpínlẹ̀ Delta. Ikọ̀ ọlọ́pàá láti Okpanam ní ìjọba ìbílẹ̀ Oshimili North ní ìpínlẹ̀ Delta ní àwọn ti mú àwọn ọlọ́pàá 3 lórí ẹ̀sùn pé wọ́n ṣàmójútó dúkìá kan tí wọ́n bàjẹ́ ní agbègbè náà. Dúkìá náà ló jẹ́ ti Ògbé Ozoma, èyí tó ń dá ìjà sílẹ̀ láàrin Ògbé Ozoma quarters ti Okpanam àti Àpọ́mà quarters Ìsẹ̀lẹ̀ Àzágbà ní ìjọba ìbílẹ̀ Aniocha North ní ìpínlẹ̀ náà. Nígbà tí kọmíṣánná ọlọ́pàá ọ̀gbẹ́ni Àbániwọ́ndá Olúfẹ́mi ń sọ̀rọ̀ lọ́jọ́rú Wednesday, ó ní òun wà ní ìlú Àbújá fún ìpàdé. Àwọn agbébọn gbẹ̀mí ènìyàn 6 ní ìpínlẹ̀ Anambra. Wọ́n gba mílíọ̀nù lọ́nà 76 náírà owó ìtúsílẹ̀. Ìbẹ̀rùbojo ti mú àwọn olùgbé Dubai Estate lẹ́bàá ọ́fíìsì àjọ Federal Road Safety Corps ní ìlú Ọ̀ká tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Anambra bí àwọn agbébọn ṣe jí àwọn ènìyàn 6 gbé ní agbègbè náà. Ìròyìn tó jáde ní láàárín àwọn 6 tí wọ́n gbé, wọ́n ti tú àwọn 3 sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba mílíọ̀nù lọ́nà 76 náírà owó ìtúsílẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga ní ìwádìí tí ń lọ lọ́wọ́. Òsì Balógun ti ilẹ̀ Ìbàdàn Ọba Lateef Gbàdàmọ́sí Adébímpé ti jáde láyé. Òsì Balógun ti ilẹ̀ Ìbàdàn Ọba Lateef Gbàdàmọ́sí Adébímpé ti jáde láyé ní ẹni ọdún 89. Ọba Adébímpé ló jáde láyé ní ọjọ́rú Wednesday lẹ́yìn àìsàn ráńpẹ́. Ọba yìí ló ṣojú fún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Akínlóye Owólabí Ọlákùlẹ́yìn níbi tí wọ́n ti ṣí ààfin Olúbàdàn tuntun ní Òkè Àrèmọ ní ìjọba ìbílẹ̀ Ìbàdàn North ní ìpínlẹ̀ náà. Ayẹyẹ náà ló jẹ́ èyí tí ọba ọ̀hún lọ kẹ́yìn kí ọlọ́jọ́ tó dé. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káyé gbọ́ fún tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé o. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Jígí Alára, ìkànnì inú mọ́ gbogbo ẹsẹ̀. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó ń wá ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ.
ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.